Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ odò tó dá ìwà. Ẹ dákun, ẹ rí i pé ojú mi ò rẹ́rìn rárá lórí ọ̀rọ̀ tí ó wáyé yìí. Mo sì lérò pé a gbọ́dọ̀ tètè sọ̀rọ̀ nípa ẹ̀ kíákíá. Ẹ̀yin ọmọ Yorùbá, kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló lésì o. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló lésì. Kì í dẹ̀ ṣe gbogbo ọ̀rọ̀ ní a lè fèsì fún. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ la lè fèsì fún. Ọ̀rọ̀ bàbá kan tó jáde láìpẹ́ yìí pé òun fẹ́ fi Chief Sunday Igboho sí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ òmùgọ̀ gbáà ni. Ọ̀rọ̀ ẹni tó ti mutí yó gbáà ni. Kódà tó bá ṣe wípé àwọn èèyàn wà lẹ́gbẹ̀ẹ́ bàbá tó ń sọ̀rọ̀ yẹn, wọ́n á rí pé ẹnu wọn ń rùn. Wọ́n á rí pé ẹnu wọn ń rùn. Ẹ dákun ẹ̀yin Yorùbá, kí ló fẹ́ máa ṣẹlẹ̀ sí wa báyìí? Ṣé tí wọ́n bá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò láti ìlú òyìnbó ni wọ́n ti yan Ààrẹ Ọ̀nà Kakanfò fún ilẹ̀ Yorùbá ni? Ìyẹn ni. Látijọ́ aláyé ti dáyé, ẹyọ ẹnìkan tó máa ń yan Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ètò ti wáyé rí láyé. Aláàfin Ọ̀yọ́ ló máa ń yàn. Bàbá wa dẹ̀ ti lọ join àwọn ancestor wọn. Kí Ọlọ́run Olódùmarè kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀. Now, ẹnìkan wá dìde, á lanu pàkà, á ní àwọn dethrone bàbá wa Gani Adam. Àkọ́kọ́ náà, ibi tí ẹ ti mọ̀ pé ó sí ẹsẹ̀ gbé láyé ni pé even kí ìjà ó wà láàrin Aláàfin àti Ààrẹ Ọ̀nà Kakanfò, wọn yà ní jọ ríra wọn mọ́ ni. Wọn a gbọ́ nínú ìtàn pé wọ́n yọ Ààrẹ Ọ̀nà Kakanfò kankan rí. A dẹ̀ lè gbọ́ nínú ìtàn láéláé pé wọ́n yọ Ààrẹ Ọ̀nà Kakanfò. Oyè tó fi ìyàn jẹ tí kìí ṣe wọ́n ló fi ìyàn jẹ, ó ṣe máa la ẹnu gbà ó pé ó yọrú ẹni bẹ́ẹ̀. Ẹ dákun, sọ́lọ́run lé ẹni yẹn ni àbí ẹni yẹn ló rẹpírẹsẹ́ǹtì Aláàfin Ọ̀yọ́? Ẹ dákun, ṣe rí, mo fẹ́ kí ẹ̀yin èèyàn, mo fẹ́ kí ẹ jẹ́ ká lajú o. Ẹ jẹ́ ká lajú wa sílẹ̀. Mo ti ń pariwo pé èpò ti wà láàrin àlìkámà o. Ṣé kò yẹ ká fura pé àwọn olóṣèlú ọ̀dà wà rú? Ṣé kò yẹ ká fura wípé iṣẹ́ àwọn olóṣèlú lélẹ́yìí ni? Ṣé Ìbà Gani Adam, ẹ dákun torí Ọlọ́run, sọ pé òun ṣe Yorùbá nation ni? Ìjọ wo ni mo interview wọn ná? Gbogbo ọ̀rọ̀ lẹ gbọ́, ẹ dẹ̀ gbọ́ bó ṣe ń ṣépè fún àwọn ẹnikẹ́ni tó bá ń dá wàhálà alẹ́ láàrin ọmọ Yorùbá, ẹni tí ó bá fi kí Yorùbá ó ní lọ síwájú. Ẹ gbọ́ irú èpè tí Ìbà Gani Adam ń ṣe fún wọn. Ní àìmọye ìgbà ni Chief Sunday Igboho dẹ̀ ti sọ wípé ẹ̀gbọ́n òun ni Ìbà Gani Adam. Ní àìmọye ìgbà ni Ìbà Gani Adam ti sọ wípé àbúrò òun ni Chief Sunday Igboho. Kódà interview tí mo lọ ṣe fún wọn, wọ́n bá mi sọ̀rọ̀ Sunday Igboho. Nǹkan bá mi sọ nípa Sunday Igboho tí mo bá sọ fún yín, ẹ rò pé bígbà téèyàn ń flatter yín ni. Bígbà tí mo ń flatter yín lè máa ṣe rí. Ká ní irú ẹ̀ gangan ni ká ní ọ̀rọ̀ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, bóyá nǹkan tí ò jẹ́ káwọn náà sọ ni wípé àwọn èèyàn máa irú àwọn tí ìrònú wọn fúyẹ́ yìí nǹkan máa rò náà nìyẹn. Ẹ dákun, ìfẹ́ gidi ti wà láàrin Ìbà Gani Adam àti Sunday Igboho. Àdẹ̀fẹ́ olórí burúkú kan tí ò bá wa dàrú. Ẹ sísà, ẹ dákun, ẹ jẹ́ ká fura, ẹ jẹ́ ká lo ọpọlọ wa o. Pánsá ò fura, ó já síná. Àjà ò fura, àjà jè. Bónílé ò bá fura, olè ó kó o. Àwa tá a pera wa ní agitator, tí gbogbo wa dẹ̀ kóra wa jọ sójú kan, tí àwọn olóṣèlú yóò dẹ̀ mọ̀ bí tí wọ́n fẹ́ gbà mú wa, tí wọ́n dẹ̀ ń plọ́ọ̀tì àwọn èèyàn sáàárín wa. Wọ́n ń plọ́ọ̀tì àwọn èèyàn sáàárín wa láti dojú nǹkan tí a ń ṣe ìrú.
ṣé nínú gbogbo ọ̀rọ̀ tí Ìbà Gani Adams sọ ewu lẹ́tí ẹ̀rí tó jọ wípé wọn ò fi support Yorùbá nation ẹ dákun ẹ sọ kí ló dé téèyàn ò ní lọ́pọlọ rárá téèyàn kan máa lanu tọ́rọ̀ máa jáde lẹ́nu ẹ wo èmi ò kí n bú àgbàlagbà ṣùgbọ́n eléyìí kọjá yẹ because gbogbo tí ó bá ti pín Yorùbá nation sí méjì mi ò ní faramọ́ láyé mi gbogbo nǹkan tó bá ti lè pín Yorùbá nation sí méjì ṣe n tí irú àwa ìfi wá pé a máa sọ̀rọ̀ síta máa gbójú síta ó ṣeé ṣe fún mi láti máa ṣe lábẹ́nú náà ṣùgbọ́n tí irú wa fi wá ni pé òkè ọ̀rọ̀ díẹ̀ tó bá gbọ́ lẹ́nu irú wa ó ṣeé ṣe káwọn èèyàn máa nígbàgbọ́ nínú ẹ̀ torí pé mi ò ní crisis rí lórí ní industry yìí mi ò ní crisis kankan rí so kẹ́nìkan dẹ̀ wá kí wọ́n dẹ̀ wá plot èèyàn sáàrin irú àwọn tí wọ́n plot sáàrin wa báyìí pọ̀ gan èmi ò kí ń ṣe kìrìsìtẹ́nì ṣùgbọ́n àwọn kìrìsìtẹ́nì sọ fún mi bí Ọlọ́run ṣe describe Ògòǹgò wípé kò ní ọpọlọ rárá bí tí ó kọ́ mọ́ Ọlọ́run describe Ògòǹgò àwọn tí wọ́n mọ tí mò ń sọ yìí nínú Bible wọ́n á máa testify sí pé Ọlọ́run describe Ògòǹgò bí n tí ò tiẹ̀ ní ọpọlọ rárá ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn bí Ògòǹgò náà wà ní ṣe rí Ààrẹ Ọ̀nà Kakanfò tí Ìbà Gani Adams jẹ àwọn ò ní sánkú bí àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò kan bí wọ́n ṣe kú ikú tí wọn ò ní yá kíákíá bẹ́ẹ̀ Ìbà Gani Adams ó fọwọ́ pa ewu báyìí Ìbà Gani Adams ó fi èrìgì rẹ̀ yóò fi jẹ òbí yóò witness life ọmọ ní orí ilẹ̀ èpè yìí gbogbo owó tó bá wá ń wá kó kú tó jẹ́ pé wíwà láyé Ìbà Gani Adams problem ló jẹ́ fún ẹ ìwọ yà kúrò láyé ọgbọ̀run lọ ni ẹ jẹ́ sọ fún yín Chief Sunday Igboho kò ní kú ikú kan bí kò ṣe yíyè ìwọ tó bá nígbàgbọ́ wípé kíkú pa Sunday Igboho ó ní ìdùnnú ẹ a jẹ́ pé ìbànújẹ́ ló bá kú torí pé Sunday Igboho tí ìṣetán àti kú rárá kò tiẹ̀ sí kú lójú ẹ̀ tó bá ṣe pé Chief Sunday Igboho ní ikú kan tó fẹ́ kú ni ọjọ́ tán wá àtàkì ilé ẹ̀ ló yẹ kan pa ọjọ́ tán wá àtàkì ilé ẹ̀ ló yẹ kan pa ó lè débi wípé àwọn olórí burúkú kan fún wọn lọ́wọ́ pé máa ń dolóńgbò wọ́n tó ń sa olóńgbò káàkiri nínú ilé to that extent inú ilé ló wà náà ṣé ẹ̀mí téèyàn bá fún ni ẹrù pé nìkan lè gbà ni àfi tó bá jẹ́ pé ìmọ̀ sí Ọlọ́run wà ńbẹ̀ ẹ wá jẹ́ sọ fún yín ẹ lè dáàrin Chief Sunday Igboho àti Ìbà Gani Adams rú mọ́ ojú ti tì yín ó lè níyín bàbá owó tí wọ́n fún yín èmi ò fẹ́ dárúkọ but owó táwọn olóṣèlú fún yín ẹ ló dá padà fún wọn eléyìí ò lè work kò lè work bí àṣà àwọn aráàlú òyìnbó wọn ní kò lè work o ẹ ń tanra yín ni ẹ̀yìn àgbàdo sí ẹ̀yìn igbá ni ó bẹ́tà kẹ́ mọ̀ tí ìnànú owó tẹ́ gbà lọ́wọ́ wọn torí tẹ́ bá ti rí wípé nǹkan táwọn plot yín láti lọ sí tẹ́ bá ti rí pé kò wúlò wọ́n àtàkì yín wọ́n gbowó wọn o wọ́n gba owó wọn o ṣe rí ibi tí àwọn mọ́là yìí dìfáìdì ìwádé ó ti tó gẹ́ gbogbo ẹnikẹ́ni nílẹ̀ Yorùbá tó bá jẹ́ wípé kí ìmọ̀ Yorùbá ọmọ padà ṣọ̀kan òun ló ń lé káàkiri a fi wọ́n ṣe ètùtù ni ètùtù Yorùbá nation ńlá fi wọ́n ṣe ẹ̀jẹ̀ wọn la máa tẹ̀ kọjá wọ Yorùbá nation gbogbo wọ́kíwọ ìbáàjẹ́ wàrà wa ni o ìbáàjẹ́ anybody ni o tó fẹ́ kí ìlọsíwájú ọba ilẹ̀ Yorùbá ìwọ tó bá ti fẹ́ kí ìlọsíwájú bá ilẹ̀ Yorùbá àwọn politician míì wà gan tó jẹ́ pé bá ṣe wà yẹn wọ́n sì fẹ́ ìlọsíwájú sílẹ̀ Yorùbá láwọn politician míì tí wọ́n fẹ́ ìlọsíwájú sílẹ̀ Yorùbá wọ́n pọ̀ lọ ṣùwà ṣùgbọ́n ìwọ tó bá ti fẹ́ tó fẹ́ kí ìlọsíwájú ó bá wa tó jẹ́ pé bó ṣe wá dà wá rú ló wá ń sagbára ẹ̀ Ọlọ́run dá ẹ̀rú tilétilé Ọlọ́run dá ẹ̀rú tilétilé Ọlọ́run dá ẹ̀rú tẹbitara Ọlọ́run dá ẹ̀rú tibitiran kí ló dé náà ẹ dákun kí ló dé ṣé dandan ni kẹ́ ẹ dá wàhálà rẹ̀ láàrin Chief Sunday Igboho àti Ìbà Gani Adams ni ẹ dákun kí lẹ tó ń wá ikú kan ò ní àti Ìbà Gani Adams ni o àti Chief Sunday Igboho ni o ikú kankan ò ní wọ́n pa o ẹ̀yin ọmọ Yorùbá
tí ọmọdé ò bá bá tàn yóò bá àròbá. Àgbà kì í sọ̀rọ̀ bí èwe. Gbogbo àwọn tí wọ́n jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sẹ́yìn ẹmọ tó gbẹ̀yìn wọn pàápàá jùlọ lórí ọ̀rọ̀ à ń struggle fún ogun báyìí. Ṣé nǹkan tẹ́ believe pé yóò gbẹ̀yìn Gani Adams nìyẹn? Gbogbo owó tó bá ti believe pé tí ó gbẹ̀yìn Gani Adams ní tí ó gbẹ̀yìn ìran rẹ nìyẹn. Torí Gani Adams yóò fi ọwọ́ pa ewu báyìí, yóò fi èrìgì rẹ̀ jóbi. Chief Sunday Igboho yóò fi ọwọ́ pa ewu báyìí, yóò fi èrìgì jóbi. Ṣé rí gbogbo ọmọ tí Sunday Igboho bí number 1 citizen ni wọ́n máa jẹ́ nílẹ̀ Yorùbá títí ayé. Torí wípé Chief Sunday Igboho ti fi ìtàn balẹ̀. Kí ló adé tẹ́yìn fẹ́ destroy ẹ̀? Kí ló tẹ́ fẹ́ destroy ẹ̀? Náà ó ń sìn ní tí bàbá yẹn sọ, bàbá àgbàlagbà tí ò lọ́pọlọ tí ò nírònú yẹn ní tán sọ sìn àwọn kan máa believe pé bóyá nǹkan tí Chief Sunday Igboho rán nìyẹn. Àwọn kan máa believe bẹ́ẹ̀. Chief Sunday Igboho ọ̀dẹ̀ lè ràn onírú iṣẹ́ dé tòrútòrú bẹ́ẹ̀ yẹn rí because gbogbo ìgbà ló ń sọ wípé ẹ̀gbọ́n wọn ni Chief ní Ìbà Gani Adams. Ẹ̀gbọ́n wọn ni Ìbà Gani Adams. Gbogbo ìgbà ní Ìbà Gani Adams sọ pé àbúrò òun ni Chief Sunday Igboho. Ẹ dákun ẹ̀yin èèyàn kí lẹ tún fẹ́? Ṣé ẹ mọ̀ pé Ìbà Gani Adams gbọ́dọ̀ fi sùúrù ṣe? Wọn ò lè mú nǹkan hàì torí pé gbogbo alamọ ọ̀pọ̀lọpọ̀ ìtàn lórí àwọn tó ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sẹ́yìn. Gbogbo yín lẹ mọ̀. So àwọn dèrè wọ́n ti dífá lórí tiwọn pé ikú ìyà ikú ẹ̀sìn yẹn orí àwọn tó lọ ní ó ti mọ kò lè dórí láti orí Ìbà Gani Adams. Wọn ò ní kúkú ẹ̀sìn mọ́, wọn ò ní kúkú wàhálà mọ́, wọn ò ní kúkú yọnu kankan mọ́. Kí ló dé fẹ́ ti bàbá bàbá? Ṣé tó bá jẹ́ pé ọmọ bíbí inú yín ni Ààrẹ Gani Adams tàbí tó bá jẹ́ àbúrò yín tàbí ó bá jẹ́ ẹ̀gbọ́n yín, ṣé ẹ ti pa ni? Ẹ dákun kí lẹ tó ń fẹ́ lẹ́nu ẹ̀. Mo interview wọn, wọ́n fi ẹnu ara wọn sọ ọ̀rọ̀ Yorùbá nation láìmọye ìgbà. Wọ́n tó wá ń gbé àwọn èèyàn tí ò bá fẹ́ Yorùbá nation wọ́n tó ń gbé wọn ṣépè. Ẹ dákun kí lẹ fẹ́ ná? bàbá kí náà porúkọ ẹ̀ mi ìmọ̀ tí mo ti ẹ̀ lè porúkọ yín. Bàbá rádaràda kí lẹ fẹ́? Ẹ má bà àárín àwájẹ́ ńlẹ̀ Yorùbá o. Ẹ má bà iṣẹ́ rí agitation tá à ń ṣe yìí. Ẹ má bàjẹ́ rárá. Àti ẹni tó support wa o àtẹni tí ò support wa o gbogbo wọn la nídìí o. Ìdí nìyẹn tí mi fi ń pariwo ká má búyàn o. Ṣùgbọ́n báwọn èèyàn kan bá ń búyàn èmi ò ní sọ̀rọ̀ torí èbú ò ní jáde lẹ́nu tèmi. Torí mo mọ̀ pé àtàwọn ẹni tó support wa sìn gbogbo ẹni tí ò tí support wa náà padà support wa níta ni. So kí wọ́n lábùrọ̀ pa wọ́n kí lábùrọ̀ gbé wọn ṣépè. Then tí wọ́n bá wá tún sọ̀rọ̀ àwọn tí ò support ṣé Ìbà Gani Adams wà lára àwọn tí ò support Yorùbá nation ni? Ṣé bí for a very long time ni wọ́n grant interview. Èmi dẹ̀ mo dẹ̀ lọ bá wọn níbi tí wọ́n ti ń ṣe nǹkan. Bó tiẹ̀ ti wulẹ̀ kó rí mo dẹ̀ lọ bá wọn lórí ìjókòó, mo lọ bá wọn pàtí kan ni. Ìbà ẹjọ́ mo mọ̀ fẹ́ wá interview yín wọn ni Sokoti ok máa bọ̀ ọjọ́ Thursday. Àtẹ̀wọ̀n sọ yẹn mo mọ̀ tí wọ́n rò lọ because he has not been granting interview. So wọ́n dẹ̀ gbà láti grant mi ní interview. Wọ́n dẹ̀ sọ gbogbo ọ̀rọ̀ tí Yorùbá ń fẹ́. Lọ sórí kọ́mẹ̀ntì ni bá àti lè má rí àwọn kàńdà kọ̀ọ̀kan nínú rẹ̀ sí ní àwọn kọ̀ọ̀kan tó ń sọ. Ẹ lọ wo kọ́mẹ̀ntì náà, ẹ lọ wo sẹ́ẹ̀tì ẹ̀dí tó wá rí kọ́mẹ̀ntì yẹn nǹkan kékeré ni. Àgbàlagbà ń sọ̀rọ̀ nílàgún ẹ̀mí kọ̀ọ̀kan ní sọ kọ́mẹ̀ntì yẹn nǹkan kékeré ni. Ntí àwọn èèyàn àwọn tó ní láárí àwọn èèyàn gidi àwọn òpó tó di Yorùbá nation mú nǹkan tí wọ́n ń sọ sí mi létí nígbà tó ń bá mi sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ìbà Gani Adams ó fi mí lọ́kàn balẹ̀ pé àárín ọmọ Yorùbá ògùn ẹ̀yin kan ni wọ́n tó mọ́ wá lò tẹ́ẹ̀mù wá sọ̀kò ìbànújẹ́ ṣe sọ̀kò ìbànújẹ́ ẹ̀ sí létí wáì tó jẹ́ orí Yorùbá nation. Ẹ wo èmi ò lè polójú o mi kì í bú àgbàlagbà ṣùgbọ́n àgbàlagbà tó bá ti so yan gamọ́dì yóò da aláwàdà adìẹ o. Àgbàlagbà tó bá so yan gamọ́dì yóò di aláwàdà adìẹ. Bàbá tó jẹ́ iṣẹ́ ìjẹkújẹ tán fẹ́ fi Chief Sunday Igboho ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ dákun bàbá
mi mọ̀ tí mo fi lè describe yín torí Ọlọ́run torí ẹ fi ibi kankan jọ èèyàn lójú mi tí ibi tó ń ti ń dùn tó bá jẹ́ pé èrò ọkàn ti yín ni láti padà túká ilé àtọ̀nà yín lẹ́rìn nífà sí yẹn o ṣe rí Sunday Igboho àti Gani Adams Chief Sunday Igboho àti Gani Adams bá ṣe rí ní 5 and 6 ni wọ́n irú yín 200 ẹ lè tú wọn ká mọ́ irú yín 200 ẹ lè tú àwọn méjèèjì ká mọ́ kí ló dé náà bínú ilé kan bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà ẹ̀yin ọmọ àlè inú wa ẹ identify ara yín bíi bàbá yìí náà kámẹ́yìn yòókù náà a ti mọ̀ pọ́ máa lè làwọn because báwọn ṣe jókòó síbi tí wọ́n jókòó sí yẹn kí wọ́n láwọn fẹ́ yan Ààrẹ Ọ̀nà Kakanfò fún Odùduwà nation ṣé ẹ rí i pé bí ìgbà torí èèyàn ti dàrú ni ẹ lọ tẹ́sì ọpọlọ wọn ò ṣé kèsì pé mo gbó ẹ lọ tẹ́sì tàbí wọ́n fẹ́ tibí ẹ lọ tẹ́sì ọpọlọ wọn o torí káti ẹ̀ léèyàn kan ni ó sọ kò yẹ kó jẹ́ ẹnìkan tó anyway ìbí máa ń lágbára bí wọ́n ṣe bí kálukú torí èyàn ò ti ẹ̀rọ ọpọlọ èyàn ò ti ẹ̀rọ pé ṣé tí mo fẹ́ sọ yìí ṣé yóò bójú rere àti àánú àwọn èèyàn pàdé eléyìí tẹ́ ẹ sọ ìkóbá yín o kò sí Yorùbá kankan tí ó fẹ́ rìn pàdé yín mọ́ torí wọ́n ti mọ̀ pé adalérú dọ̀nàrú ni yín àti mọ̀ yín ní ẹ́jẹ̀ǹtì àwọn olóṣèlú bàbá ẹ lọ dáwọ́ olóṣèlú padà kò lè work o ẹ lè dá àárín wa rú mọ́ ní tèmi wà áfítà ń sìn ni pé bí àárín ọmọ Yorùbá ó sì ṣọ̀kan àwa táàrin wa bá ti ṣọ̀kan yẹn ká múra wa tight àwọn tí wọn bá ti sọ tí ìmọ̀ wọn ti ṣọ̀kan pẹ̀lú tiwa ká máa bá wọn sọ̀rọ̀ ká máa fi so many things hàn wọ́n gbogbo ẹnikẹ́ni tí ò ti support Yorùbá nation sí wọ́n padà support Yorùbá nation ni ṣé ká wá pa wọn kó tó dijọ́ yẹn ni títà bá pa wọn before ọjọ́ yẹn sáà lọ káwó sátá wá tá fẹ́ máa rúlù ni àbá lọ kó Ìgbò wá tá fẹ́ máa rúlù ẹ̀yin ò bá já ronú o ẹ lè dàwárú o Ìbà Gani Adams wà pẹ́ ó rí àwọn ọmọ rẹ̀ Chief Sunday Igboho ikú kan èépa ẹ̀ta lójú ran o gbogbo ìyàtọ̀ jẹ́ yẹn ó padà jọrọ̀ ẹ̀ àwọn ọmọ rẹ̀ ó dẹ̀ jẹ́ ọ̀rọ̀ rẹ̀ torí pé ibi tó wà lẹ́nìí àwa láti òde bẹ̀ gbogbo àwa ọmọ yìí láti òde bẹ̀ torí àwa náà ń fìyà jẹ tó fẹ́ kọ̀ fún àwa mélòó la bẹ̀ wà mí tó wà sí Ọlọ́run Olódùmarè ń bọ̀ ńṣe ló yẹ kí ọmọ Yorùbá láti ìgbà tí Sunday Igboho ti wà ní àhámọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá ráàlì ló yẹ ká máa ṣe káàkiri ká máa gbé plákáàdì káàkiri lórí ọ̀rọ̀ ẹ̀ gbogbo ẹ̀ dẹ̀ di fún so ẹ̀yin ò tún wá dá míì sílẹ̀ ẹ̀ tún pín Ìbà Gani Adams àti Chief Sunday Igboho ẹ̀ tún pín wọn lọ́nà tọ̀tọ̀ bàbá Ọlọ́run ò lè fún yín ṣe bàbá Ọlọ́run ò ní fún yín ṣe o bàbá ẹ̀ ní rí ṣe o gbogbo ẹni tó bá tún wá ní irú ntẹ́ ní ìlọ́kàn Ọlọ́run ní fún wọn ṣe gbogbo tí ó tú Yorùbá nation báyìí pẹ̀lú ògo Ọlọ́run máa bá wa destroy lójú ọ̀nà ni gbogbo ohunkóhun tó bá fẹ́ dúró lójú ọ̀nà Yorùbá nation tá a fẹ́ gbà yìí tó dúró gẹ́gẹ́ bí òkúta ayérayé pé àní lọ Ọlọ́run àrá máa bá wa fọ̀ dànù ni gbogbo àwọn ọmọ ọ̀ràn kíran tó jẹ́ wípé kí wọ́n kàn dá àárín wa rú kàn dá àárín Yorùbá nation rú ìtẹ́ wà áfítà nìyẹn gbogbo yín Ọlọ́run dalẹ̀ àtọ̀nà yín rú àbá yín jà náà àbó olóṣèlú jà àbẹ́ nìbọdì jà olóṣèlú ń ṣe tán fẹ́ àwa náà ń ṣe táwa fẹ́ ṣé gbogbo akọ́lájọ ní ráìtì ní gbogbo ráìtì tá a ní nínú àwọn olóṣèlú náà ní ò jáwọ́ bá wọn jà so èwo tó ní irú ẹ̀yin tẹ́ tó ń rán wá láti wá disrupt àwa nígbà tí ìṣe pé bóyá àwọn olóṣèlú ń lọ sí rally àwa ń lọ yọ̀bọ̀n à ń lọ yàdá à ń lọ yọ̀bẹ sí wọn kí ni ẹ̀yin ṣe máa gbà káwọn kan máa rán yín láti wá dà wá rú bó bá rẹ̀ pé olóṣèlú ọ̀ràn yín náà tó jẹ́ pé ẹ̀yin náà fẹ́ fi kó èrò jọ sórí tẹlifíṣàn kìíní orí YouTube yín ni ojú tì yín bàbá torí gbogbo tá à ń sọ yìí náà ó lè jẹ́ pé kò sí olóṣèlú ẹyọ kan tó rán yín pé ẹ ti mọ̀ pé gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ tó fẹ́ fọ Yorùbá nation sìn ẹ mọ̀ pé àwọn ayé máa wọ́ sẹ́yìn ẹ̀ ni ẹ pé gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ ìfẹ́ fọ Chief Gani Adams
Chief Sunday Igboho sìn ẹ ti mọ̀ pé gbogbo èèyàn máa wọ́ sẹ́yìn ẹ̀ ni bàbá tó bá jẹ́ pé owó lè fẹ́ fi wá wọ́ ẹ lè rí kò work ẹ lè rówó bẹ́ẹ̀ nìkan ló ràn yín ẹ lè rówó gbogbo ọ̀nà tí ìbá jẹ́ ẹ lè rí nǹkan kan bàbá ọbẹ̀ ta kẹ́ tètè jáwọ́ tó bá jẹ́ èmi lẹ́yìn ni wọlé tó bá jẹ́ èmi lẹ́yìn ni ẹ sì lè rìdíìmù ara yín ìdí tẹ́ fi lè rìdíìmù ara yín ni pé ẹ tún wá padà síbi tẹ́ ẹ ti jókòó tẹ́ ẹ ti sọ̀rọ̀ yẹn ẹ wà ní káwọn ọmọ Yorùbá nation kí wọ́n forí jìn yín pé ọmọdé ò ní mo rí jẹ kọ́mọ yìí lọ́wọ́ bàbá tẹ́ bá lè díjú sọ ní ayé àti ọjọ́ gbèǹde àlùkìyámà èmi máa forgive yín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó dẹ̀ wà nínú Yorùbá nation wọ́n máa forgive yín ṣùgbọ́n láì bá ṣe àti rí yín gẹ́gẹ́ bí destroyer àti àwa ò ní nǹkan tá a fẹ́ pa àwa ò lè plan pé ẹ lọ máa mú ẹ lọ pa ẹ lọ lù ẹ lọ sí àwa ò ní plan yẹn torí àwa sì mọ̀ pé ọmọ Yorùbá ni yín ṣùgbọ́n ó ṣeé ṣe kẹjọ́ máa lé Yorùbá ṣùgbọ́n nígbà tá àti ìmọ̀ ọmọ àlè láàrin ọmọ ọkọ a máa kóra wa jọ náà ni tó bá tó àsìkò tí èèpo yọ lára àlùkámà bírú yín ṣe yọ láàrin wa yìí náà lọ́pọ̀lọpọ̀ máa yọ dànù ṣe pọ́pọ̀lọpọ̀ àwọn yẹn ti mọ̀ yín nísìn wọ́n dẹ̀ ti fojú sí yín lá the only thing tẹ́ ẹ lè ṣe láyé ni kẹ́ ẹ ṣe kẹ́ ẹ tẹ́ndà general apology fún gbogbo èèyàn lórí íńtánẹ́ẹ̀tì kí gbogbo wa rí wípé ok wọ́n ti gbà pé mistake làwọn ṣe tẹ́ bá dẹ̀ ti gbà pé mistake lẹ ṣe Ọlọ́run Elédùmarè ń bọ̀ tí ó bá di ọjọ́ kejì tàbí ọjọ́ tẹ́ ẹ ṣe fídíò yẹn tí mi ò bá jáde láti lọ gbé yín ga padà láti lọ pọ́n yín lé padà á jẹ́ pé ọmọ àlè Yorùbá ni mí á jẹ́ pé ọmọ àlè Yorùbá nation ni mí tí mi ò bá ṣe bẹ́ẹ̀ so baba it is not too late o it is not too late ẹ ṣe gbogbo tó bá yẹ kẹ́ ẹ ṣe báyìí nítorí pé ẹ ti mọ̀ pé ibi tí wọ́n ràn yín tàbí tẹ́ ẹ rán yín ọ̀nà ọgbà mi. ìyá mi mo ti sọ fún yín o pàápàá jùlọ àwa tá à ń ṣe ètò lórí amóhùnmáwòrán báyìí gbogbo àwa agitator tá à ń ṣe tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation ẹ mà jẹ́ ká rọra gbogbo nǹkan kọ́ lọ́mọ̀ lésì gbogbo ọ̀rọ̀ láyé yìí kọ́ ló lésì o àwọn míì ń bẹ tó jẹ́ pé tẹ́ ẹ bá ti fèsì sí wọ́n sọ olúwa rẹ̀ náà dùn mùgọ̀ gẹ́gẹ́ bí ibi tọ́rọ̀ yẹn ti wá yẹn tó bá jẹ́ pé bí bàbá yẹn ṣe sọ̀rọ̀ tó bá jẹ́ pé nìkan kan ò dá lóhùn ṣé ẹ mọ̀ pé bàbá yẹn ó ti mọ̀ pé òun ò ṣe dáadáa wọ́n ti rí àwọn gẹ́gẹ́ bí akédanidání nígbà tí èèyàn bá sọ̀rọ̀ àbí nígbà tí èèyàn ń dá lọ tó pàdé àwọn èèyàn méjì kan tí wọ́n ń bọ̀ lónà tó ní ẹjọ́ ṣé ẹ̀ bóun pàdé àwọn olórí burúkú 20 tán lọ yẹn sáwọn 20 lólórí burúkú ni àbóhun èèyàn nìkan tó ń dá lọ ẹ bá ti fi bàbá yẹn lẹ̀ ẹ wo ẹ jẹ́ ká mọ nǹkan tá a mọ̀ dá sí o gbogbo ń tó bá lè tú Yorùbá nation èpè la máa ṣẹ́ fún gbogbo ń tó bá dá sí o ẹ jẹ́ ká máa fún ọ̀rọ̀ ní second thought kó tó di pa máa sọ̀rọ̀ lórí ẹ̀ àti wá ń gbà bí ẹni gbàgbọ́ tí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ tí ò dá sí ibi tí ò yẹ kí wọ́n sọ̀rọ̀ tó dá ibi tí ò yẹ kí wọ́n sọ ọ̀rọ̀ tí ò dá sí kí ló dé tó bẹ́ẹ̀ sówó iná là ń wá tó bẹ́ẹ̀ ni sérò iná là ń wá sí YouTube wa tó bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ṣọ́ra ẹ jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́ ìgbésẹ̀ wa ò ní báráyé nú o ẹ dákun ẹ má jẹ́ ká kírètì ọ̀tá fúnra wa mọ́ torí Ọlọ́run sẹ́rí irú èmi báyìí sìn fíìmù ọ̀rọ̀ tí mo bá bàbá Àjèrè sọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ́ máa tí wọ́n ń pè ní olóyè bàbá Àjèrè bàbá ni wọ́n jẹ́ fún olúwa nídìí iṣẹ́ Ọlọ́run ọ̀dẹ̀ gba orúkọ yẹn lọ́wọ́ wọn títí di ìsìn ọ̀rọ̀ tí èmi pẹ̀lú wọn sọ lórí Yorùbá nation ó ní mo fẹ́ gbé sáyé lénìí ṣùgbọ́n eléyìí mo rí wípé èèyàn lè fi ejò sórí òwúlé sùn iná ò ṣeé fi sórí òwúlé sùn ni mo ṣe wá fèsì so tí bàbá Àjèrè tí mo fẹ́ sẹ́ndì yẹn màá jẹ́ kó di ìrọ̀lẹ́ ọ̀la tó bá di ìrọ̀lẹ́ ọ̀la màá padà jù bó ṣe jẹ́ pé òun ló yẹ kí n jù lónìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation ẹ jẹ́ ká ṣọ́ra o àìṣọ́ra pásá àìfúra ẹ̀ lójú ó jáná o àìfúra àjà lójú ó dín o bónílé ọ̀bọ̀ wá fura ó lè ó kó o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o kò yẹ kó jẹ́ pé ká jìyà tó báyìí kó wá jẹ́ pé a máa jìyà yẹn lórí asán ni because tá a bá ti lè ń pínra wa sí méjì tá a tó ti ń takora wa kò ní mínìmọ́ nìyẹn ní tá a fẹ́ gbà àti ìrìgbà
a dẹ̀ ti ń fi bá ṣe máa ṣe fúnra wa tá a bá rí ìgbà tán a ti ń fi hàn ṣé dandan ni ká jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé a tún máa bára wa jà tí tá a bá gba Yorùbá nation tán ni ṣé bí ń gbà tá a bá gba Yorùbá nation tán láwa solution sí bẹ́ẹ̀ àbíjà ọ̀sẹ̀ ni mo wáyé láàrin àwọn ọmọ Yorùbá tó bá wá yá ẹ mọ̀ pariwo pé èpè àólẹ̀ ṣé pé àólẹ̀ náà ni wàá jà yín àbẹ́nu tiyín tí o àbí tó bá jẹ́ pé èpè àólẹ̀ ni irú tí bàbá yìí sọ yìí èèyàn bíi 500 ni ó sọ lẹ́ẹ̀kan náà á jẹ́ pé èpè àólẹ̀ ni ṣùgbọ́n nígbà tẹ́ UN nìkan sọ of all people tó ń sọ tó ń agitate fún Yorùbá nation ẹ̀rí wípé tinú wọn nìkan náà dáṣe kì í sọ̀rọ̀ èpè àólẹ̀ mọ́ èpè àólẹ̀ ó rèé ìdí tẹ́pẹ́ àólẹ̀ ó fi rèé ni pé tó bá ti ku àwa ara wa nìkan àólẹ̀ mọ̀ pé ọmọ òun ni kò dẹ̀ ní kí fẹ́ẹ́ kọ́tọ̀ ọmọ ẹ̀ bàjẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ojú òní tiwa o Yorùbá nation now.